A letter to Chief Sunday Adeyemo, aka Igboho Osha, by who? Toby Alaka, convener and VC, Oyo City Players, Atiba Local Government, Oyo Town, Oyo State, Nigeria. Àwọn ọmọ Ọ̀yọ́ Àtìbà, àwọn ni wọ́n fi ìwé ránṣẹ́ lẹ́tà, wọ́n fi ránṣẹ́ sí Chief Sunday Adeyemo Igboho. Ẹ jẹ́ kí a gbọ́ nǹkan tí wọ́n ṣe lálàyé nínú lẹ́tà náà. Ó sì yẹ pé lẹ́tà yìí gùn, ṣùgbọ́n àwọn ibi tí ó ṣe pàtàkì jù lọ ńbẹ̀ òun ni mo máa kà. Ẹ jọ̀ọ́ ẹ bá wa mú fídíò ìkẹ́ bá wa share kó dọ́dọ̀ bàbá wa Olú ọmọ Ìró Ẹkùn Chief Sunday Adeyemo Igboho. Wọ́n ní, Dear Chief Sunday Adeyemo Igboho, my sincere greetings and deepest respect to you. I have wanted to write this for a while, and I hope you will receive it in the spirit in which I am sending it with genuine respect, love, and concern. First, I want to sincerely appreciate you for the role you have played in standing up against insecurity and speaking boldly about the safety and future of our people. You have made sacrifices that many people may never fully understand, and you have continued to speak for what you believe is right. I also want to say that I am truly sorry for everything you have lost and gone through over the past years. I know some of those experiences must have been extremely difficult, and I pray that God continue to give you strength, peace, and restoration. Àti ẹ ti dúpẹ́, Ọlọ́run ti gba gbogbo ògo. Wọ́n wá tẹ̀síwájú bí wọ́n ní, there is something I humbly want to appeal to you about. Ẹ wá tẹ́tí sílẹ̀ bí o. Chief, whenever you speak about our traditional rulers, please, I beg you, try to speak well of all our obas, and where possible, simply refer to them collectively as Awon Oba, rather than mentioning individual names, in a way that could make it appear that one Oba is being placed above another. Yoruba land is blessed with many kingdoms and even thrown at its own history, people, and traditions. Whatever our personal opinion may be about individual kings, I believe that all our traditional institutions deserve respect. Ó tẹ̀síwájú, ó ní, I am not saying this to criticize you or tell you what to do. Please don't see it that way. I am saying it because I love and respect you, and because I genuinely believe in what you are trying to achieve for our people. Ó wá tẹ̀síwájú bí ó ní, and Chief, please don't forget one important thing. You are more Oyo than anywhere else. Your connection to Oyo and its history carries a special weight, and I believe that makes it even more important for you to be a voice that brings all our traditional institutions together, rather than creating room for rivalry or comparison between thrones. Let our Oba stand together. Let our different kingdoms be respected. Let our people remain united despite our differences. Chief, I genuinely want to see you succeed, and I want to see Yoruba land safer, stronger, and more united. I believe you have an important role to play in that journey, and I pray that God continues to give you the wisdom and strength to carry that responsibility. Ó wá tẹ̀síwájú, ó ní, please forgive me if my words comes across strongly. Ẹ má bínú sí mi, Baba. I am only speaking from the heart as someone who loves you, respects you, and believes in the cause you are fighting for. May Olodumare continue to protect you, strengthen you, and guide your step. I share with love and utmost respect, a great admirer and supporter of your movement, Toby Alaka, convener and VC, Oyo City Players, Atiba Local Government, Oyo State, Oyo Town, Oyo State, Nigeria. Lẹ́tà tí àwọn ọmọ Ọ̀yọ́ Àtìbà tí wọ́n fi ránṣẹ́ sí Ìgbòho nìyẹn. Wọ́n ní kí Chief Igboho kó má máa fi máa ẹ̀pù yín ibi tẹ́ ń lọ. Kí Chief Igboho tó bá fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọba, kí wọ́n má máa ti ara bàbá wa Onírìṣà, kí gbogbo àwọn ọba tó kù, kí Chief Igboho kó mú unity wá. Èmi náà ní little analysis tí mo fẹ́ ṣe, but kí n tó ṣe analysis yìí, ẹ tẹ̀lé mi kẹ́ wá wo fídíò. God bless.
ọjọ́ òní lọ́hùn fi bàbá nú jẹ́. Bàbá ǹjẹ́ lè rántí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ní ọjọ́ kọkàndínlógún that's on the 19th. Ìlú tí wọ́n dà ń lọ kò ní lókè mi láti fi ọmọ yìí báyìí bẹ́ẹ̀ làwọn lókè àdásí méjì tó jáde nínú tó wọ́n sáré láwọn ṣàmì ìgbàgbọ́ sílẹ̀ bá fàgbà ọ̀nà ìwọ̀n àwọn ilẹ̀ wa 30,000 lẹ́yìn 30 million lọ. Yóò mú ìpinnu ìmọ̀lówó ní ọjọ́ kan ní ọ̀gbẹ́. Ìmọ̀ wa ní ìsìnlọ́mọ tó lówó ojú títí tí wọ́n wà. Wọ́n àbọ̀ mi kò tí ì lówó. Wọ́n sọ títí wọ́n ti wọ́n ní àwọn ọmọ ìlú. Lẹ́yìn ẹgbẹ̀rún mẹ́jọ ti gbẹ lọ́wọ́. Mo kó fún wọn gbà wọ́n dá lápò. Gbogbo lẹ́sìkẹ́ tí rárá láì jẹun ló wọ́n kó wọ́n jẹ. Ṣé bàbá òní ni ọjọ́ kẹtàlélógún oṣù kẹjọ ọdún 2026 ní kété tí ìró kan bàbá májàsọ́lá Ìgbòho lára pé àwọn Fúlàní ajínigbé ó jí bàbá wa yìí gbé ní ìlú Òtún tẹ̀síwájú local government ní agbègbè Òkè Òtún ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti jí bàbá wa yìí gbé ní ọjọ́ náà. Ìpínlẹ̀ kan bàbá wa olóyè adé ní adé ẹ̀mọ́ ìjọba wọn lára títí tí mo ti kàn wọ́n lára wọ́n ti ta àwa ikọ̀ ìlú tí a jẹ́ ọmọlẹ́yìn fún bàbá olóyè adé ní adé ẹ̀mọ́ ìjọba àwa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ká gbéra ní kánmọ́nkóbó ká gbéra ká lọ sí ìlú Òtún láti lọ ṣàwárí bàbá yìí. Àdẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àdúgbò fún bàbá wa olóyè adé ní adé ẹ̀mọ́ tí wọ́n fira wọn jì tí wọ́n dẹ̀ fira wọn lẹ̀ lórí pé. ọ̀rọ̀ ńlá rèé o, àwọn ọmọ ìyá àtìbà wọ́n fi lẹ́tà ránṣẹ́ sí bàbá wa ṣe Sunday olú ọmọ aníyìkáyé olú ọmọ ìlú ẹkùn ọ̀ṣọ́ọ̀ṣì mẹ́kẹ́. Wọ́n ní kí Chief Ìgbòho gbogbo ìgbà tó bá ti lọ fún occasion wọ́n ní kí wọ́n má máa sọ wípé àwọn kí bàbá àwọn Ọ̀ọ̀ni ẹ bá wa ké kábíyèsí sí bàbá Ọ̀ọ̀ni kábíyèsí o kẹ́sẹ̀ ọba kó jẹ́ kó pẹ́pẹ́pẹ́ àdìmúlà Oòduà. Wọ́n ní kí Chief Ìgbòho má máa sọ wípé àwọn ti ara bàbá wa Ọ̀ọ̀ni ìrìṣà olórí aládé olórí ọba gbogbo kí gbogbo ọba tó kù. Wọ́n ní bí ìgbà tí Ìgbòho bá ń gbé kábíyèsí Ọ̀ọ̀ni ìrìṣà lórí àwọn ọba tó kù ni. Wọ́n tún wá tẹ̀síwájú ibẹ̀ yẹn ló kàṣe mi jù. Wọ́n ní kí Ìgbòho rántí wípé ó jẹ́ ọmọ Ọ̀yọ́ ju any other place nílẹ̀ kóòtù àjíire ilẹ̀ Yorùbá. Wọ́n wá tún tẹ̀síwájú wípé àwọn rí iṣẹ́ tí onílẹ̀ gbélé Chief Sunday Adéyẹmọ Ìgbòho lọ́wọ́ láti mú unity wá láàrin àwọn ọmọ kóòtù àjíire ilẹ̀ Yorùbá tí wọ́n dẹ̀ ti ń ṣe àti lórí ètò ààbò ẹ̀ṣin tẹ̀tì mention ẹ̀. Lára àwọn iṣẹ́ security yẹn náà òun lẹ ti rí yẹn Òkè Ògùn lọ́yọ́ state òun ni fídíò tẹ rí yẹn. Wọ́n ṣẹ̀ṣẹ̀ ìṣẹ̀bẹ̀ gbọ́ déètì ni ìbẹ̀ gbọ́ déètì tó ṣẹlẹ̀ wọ́n tún ti rescue bàbá yẹn kò jù bẹ́ẹ̀ lọ. Lára iṣẹ́ tó nílẹ̀ gbé fún wọn òun náà ni wọ́n ń ṣe lóyìn. Now ẹ jẹ́ ká ṣàlàyé kékeré. Èmi mọ̀ wípé a máa débi tá a dé. Tí mo bá ń pe èdè wípé this is new face of Yorùbá land. Yorùbá àná ti yàtọ̀ sí tèmi. Ọ̀pọ̀lọpọ̀ yẹn á máa rò wípé bí yá ọ̀rọ̀ àhesọ lásán akànṣọ lásọgùn ni. Kò rí bẹ́ẹ̀ o. Ẹ̀yin náà ti ń rí scores, ẹ ti rí bó ṣe ń lọ àbí? Nǹkan tí o máa ṣe ní ilẹ̀ Yorùbá àná lẹ́kùnrẹ́rẹ́ tá tó ṣẹ́ dànù. Tí nǹkan kan ò ní sọ̀rọ̀, tí ò ní dúpẹ́ kí tí wàá ṣe tí wàá mú jẹ ní Yorùbá land tí new face of Yorùbá land tó ní. O lè ṣe 1% tó bá ṣe 1% ò ní farare lọ. A fẹ́ mọ post ọjọ́ orí ẹ bó ṣe tó bó ṣe gàgàrà wàá gbọ́ kokoko wàá gbọ́ kàkàkà. Ìdí ni wípé a fẹ́ fọ ilẹ̀ kóòtù àjíire mọ́. Ẹ má dí wa lọ́wọ́ o.
ṣé wípé àwọn ọmọ Ọ̀yọ́ Àtìbà Ọ̀yọ́ Aláàfin ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ẹ lè rán Ìgbòho létí wípé kó rántí wípé ọmọ Ọ̀yọ́ state ni ẹ ò lè lá wípé kó bá yín gbé kó promote bàbá Aláàfin Ọ̀wọ̀ Adé bó ṣe ń gbóríyìn fún bàbá Ọọ̀ni ìsìn lẹsẹ̀ rántí wípé ọmọ yín ni ìsìn ní Ọ̀yọ́ Àtìbà rántí wípé ṣe Sunday Adéyẹmọ Ìgbòho ọmọ Ọ̀yọ́ ni ògo yín ni somebody like me ní last year nígbà tẹ́ bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ tẹ́ ẹ mú ọmọ àlè tí ò ń ṣọmọ ilẹ̀ Yorùbá tí ò ń ṣọmọ Oòduà tẹ́ ẹ fà má bẹ́ tẹ́ ẹ gbélé orí ọmọ yín ẹ ò rántí wípé Chief Ìgbòho ọmọ yín ní ojúlówó ọmọ ọkọ ni ọmọ tẹ́ ẹ gbẹ́lé yín tó wá sásá bẹ́ẹ̀ yín tó ní ká ẹ Bojú Ìgbòho ojúlówó ọmọ yín jẹ́ ṣọmọ Ọ̀yọ́ ni àtọ̀húnrìn wá sọ̀yọ́ ni ẹni kò Bojú ọmọ yín jẹ́ ókè ẹ jẹ́ ká dá sílẹ̀ ká túṣà Gani Adams tó po ẹ̀kọ́ ìbànújẹ́ fún bàbá wa Aláàfin Ọ̀wọ̀ Adé kí wọ́n tó dórí àpèrè kí orí àpèrè yẹn kí bàbá Aláàfin Ọ̀wọ̀ Adé tó débẹ̀ iṣẹ́ wo ni Gani ṣe láti protect orí àpèrè yẹn àwa tá a dìde ti orí àpèrè yẹn nìyí nígbà tó ṣòfò tí wọ́n fẹ́ yí tó fẹ́ gbé ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yí tó fẹ́ da gbogbo kinní rú mo mọ iṣẹ́ tí mo ṣe ọmọ yẹn hàn torí ọ̀tẹ̀ tó pọ̀ lọ́yọ̀ọ́ ẹ lè máa rí somebody like me bí aláìdá lónìí èmi ò sí nídìí àìdá anywhere o bí ẹyẹ bá ṣe fò la ṣe máa sọkọ ẹ bí Ìgbòho bá ṣe nǹkan àìdá lẹ́nu wà láì máa kó fún wọn that is my life èmi ò jojú mi nílé ètò kòrò nísìnyí lẹ́sẹ̀ mọ̀ wípé Ìgbòho jọmọ Ọ̀yọ́ abẹ́ ti gbàgbé nǹkan tẹ́ fojú ẹ̀rí ní last year ẹ jẹ́ ń ṣe àtúnṣe ẹ jẹ́ ṣàlàyé nǹkan kékeré kí n rán yín létí nǹkan kékeré tẹ́ ṣe torí ìgbẹ́ kínkínní ló tí àwọn gbègìrì bójú bá kúrò ọ̀tẹ́nu ṣọ́kàn máa kúrò mbẹ̀ ni ní last year ní ìgbà tí Chief Ìgbòho ń lọ káàkiri tó ń bẹ̀bẹ̀ káàkiri wípé òun fẹ́ lọ máa bẹ gbogbo àwọn ọba kọ́ bá àwọn bẹ bàbá wa olórí oko káàfàtà President Bola Ahmed Tinubu pbat pé kí wọ́n fún wọn ní freedom kó padà wálé kí dé lẹ̀ṣẹ̀ tán ṣé wọ́n ṣe jàgídíjàgan ni àbọ̀ pààyàn àbọ̀ ń jalè ṣebí ìfẹ́ ilẹ̀ Yorùbá yìí náà ní tó fi dogun tí àwọn Fúlàní tán ní so ìwọ ló fẹ́ jà fún ìran Yorùbá òkè ìkọ́ àti mọ̀ ọ̀kọ̀tà máa ṣe fún ẹ tán fẹ́ pa tí ò ní lè jẹ́ kán rí pa tó fi sá kúrò ó dẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn gbogbo wa la rí lẹ́tà tẹ ṣẹ̀ṣẹ̀ wá ń kọ nísìn Ìgbòho ti bẹ̀rẹ̀ ẹ̀yìn kọ́ lẹ ṣẹ̀ṣẹ̀ máa rán létí gẹ́gẹ́ bí ọmọ ọkọ tó jẹ́ tó ti ń pariwo Ìgbòho tó bá sọ wípé Ìgbòho kò sí orílẹ̀-èdè tó wà láyé lónìí àfi tí ò bá sọmọ Nàìjíríà bẹ́ẹ̀ lókù tí wọ́n ní mọ̀ wípé táwọn kan wà tó ń jẹ́ Ìgbòho nínú Nàìjíríà ibo ló wà located at ní Ọ̀yọ́ state tó ń polongo yín ǹjẹ́ a ti rí ọmọ Ọ̀yọ́ míì tó polongo Ọ̀yọ́ state àbí Ìgbòho tó Ìgbòho ṣe Sunday Adéyẹmọ Gani Adams tẹ́ ẹ fún lóyè tó gbé 200 million tí bàbá Aláàfin àná tó gba 200 million tó ń ta oyè fún tí Fúlàní ra oyè fún tó tún wá ṣe ìwúyè fún lọ́dọ̀ yín promotion wo ló ti fún yín ní Ọ̀yọ́ state láti ìgbà tó ti fi tẹ́tí fi jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò iyì wo ló ti bùkún Ọ̀yọ́ state orí àpèrè tó fi jẹ́ oyè yẹn kí ni iṣẹ́ tó ti gbé ṣe síbẹ̀ kò sí ṣé fi Ìgbòho wálé ní last year nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ ìrìn àjò àti máa lọ sọ́dọ̀ àwọn gbogbo ọba èyí tẹ̀yìn ṣẹ̀ṣẹ̀ ń kọ lẹ́tà ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ wípé òkè ilé la ti ń kẹ́ṣọ̀ọ́ ròde kí n tó máa lọ sọ́dọ̀ gbogbo àwọn ọba tó kù ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ilé gẹ́gẹ́ bí ọmọ ọkọ tán bí ire tí ò gbúdọ̀ ṣíṣú yọ tí ò sọ lẹ́nu tí ò sì ṣàkóyàwó despite the fact wípé bàbá Aláàfin Ọ̀wọ̀ Adé was never in the picture gbogbo nǹkan tó ṣẹlẹ̀ kó tó di pé wọ́n jọba yìí wọ́n sí in the picture wọ́n wàwé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ tó bá tiẹ̀ wàwé ẹ̀ wọ́n á máa rí online ni kò síbi tí gbogbo ìrìn àjò yẹn gbà kan bàbá Aláàfin Ọ̀wọ̀ Adé rárá lọ́wọ́ lẹ́sẹ̀ tó jẹ́ sí wípé tí Gani Adams bá pọ̀ ẹ̀kọ́ ìbànújẹ́ àbí ọ̀tẹ̀ fún wọn àwọn àìsẹ́ẹ̀tì wípé kí bàbá Aláàfin Ọ̀wọ̀ Adé sọ pé ṣe bí mo tiẹ̀ ṣe fẹ́ jẹ ni ẹ tiẹ̀ ṣe jẹ́ kí n kọ́kọ́ jókòó kí n fìdí rinlẹ̀ dáadáa ká tó mọ ìgbésẹ̀ tá máa gbé bọ́ bàbá Aláàfin Ọ̀wọ̀ Adé ò ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ yìí kò sọ̀rọ̀ ìjà mọ́ o torí pé látọ̀dọ̀ ṣe Sunday Adéyẹmọ Ìgbòho bọ́ ṣe bá mi sọ̀rọ̀ bàbá Aláàfin Ọ̀wọ̀ Adé àti ṣe fi Ìgbòho bàbá àtọmọ ni wọn kò sí jà kò sí ìta àlàyé ọ̀rọ̀ la jọ ń ṣe fúnra wa èmi ń dá yín lọ on behalf of ṣe Sunday Adéyẹmọ Ìgbòho ó
kó àwọn èèyàn wá láti Amẹ́ríkà, láti Europe, àwọn ti Nàìjíríà, all over the world. Wọ́n kó ìlú, wọ́n kó ìfọn, gbogbo ẹ̀, wọ́n tẹ̀lé oníkan tẹ̀lé òun. Ó yá sọ́dọ̀ bàbá Aláàfin. Ǹjẹ́ mo oríyìn tí Ìgbòho gbé wá fún yín lọ́dún náà? Ẹ mọ̀ nǹkan kan. Ǹjẹ́ mo iyì tó ń gbé bọ̀ wá sí inú palace Aláàfin? Ǹjẹ́ mo ògo àti iyì tí ẹ ò lè rà láíláí, tí owó ò lè rà, tó ń kó bọ̀ wá bá yín lọ́yọ̀ọ́ fúnra lára yín torí ọ̀tẹ̀ tí Gani ti pòkọ ìbànújẹ́ sí yín sí inú ẹ̀yin ọmọ Ọ̀yọ́ àti bàbá Aláàfin níbi tí ò ti kàn wọ́n? Ẹ humiliate Ìgbòho, ẹ bojú ẹ̀jẹ̀. Ẹ ò rántí nígbà náà wípé ọmọ Ọ̀yọ́ ni, wípé ọmọ Ọ̀yọ́ state ló ní láti gbé Ọ̀yọ́ sókè. Ṣebí Ọ̀yọ́ náà ló ń gbé sókè nígbà tó wá, tí kò ṣe kọ́kọ́ lọ sọ́dọ̀ bàbá Aláàfin, ó kọ́kọ́ wá sọ́dọ̀ wọn. Ẹ humiliated him. You humiliated him. Ẹ rìn sí òwò, ẹ rò wípé ẹ bọ́ aṣọ ìyàtẹ̀yẹ tí Ọlọ́run wọ̀ fún. Ẹ rò wípé ẹ bọ́, abẹ́ rò wípé ẹ dé epo pupa sí odídẹrẹ́ lára. Ìṣe ló túbọ̀ rẹwà sí, ẹ rò pé ẹ fẹ́ bàjẹ́ ni. Ǹjẹ́ mo kọ́ tẹ́ ṣe? That is why picture yẹn kò ní kúrò nínú ayé. Gbogbo àwọn ẹni yìí, ẹni ẹ̀yẹ tí Ìgbòho pè látàbúrọ̀d àti nínú Nàìjíríà tí wọ́n ń tẹ̀lé bọ̀ lọ́dọ̀ bàbá Aláàfin. Ẹ bojú wọn jẹ́, you humiliated them. Ẹ fi wọ́n ṣẹ̀sín, ẹ bojú Ìgbòho jẹ́, ẹ dá wọn dúró sí títì, ẹni kọ́ máa wọnú pálásì, ẹni kọ́ máa wọnú kọ́páǹdì yín. Ìgbòho ní ká àtàwọn bíi méjì mẹ́ta tó wọlé, ẹni wọn ò gbúdọ̀ mú fóònù dání. Ìgbà tó tún máa bá Aláàfin ya fọ́tò, ẹni kó dúró based on gbogbo nǹkan tí Gani ti sọ fún yín. Ta ni ọlọ̀tẹ̀ láàrin yín àti Ìgbòho? Mò ń bọ̀ mi tí ìdè. Mo tún ní fídíò kan tí mo fẹ́ fi hàn yín. Ẹ tún tẹ̀lé mi kẹwàá wò. Lọ́dún kan ni Ọbásanjọ́ ránṣẹ́ pé ìjà Fáṣẹ̀hùn àti Gani kán lọ parí ẹ̀ ní Ifẹ̀. Àwọn ọba mọ́kànlá dẹ̀ jókòó. Wọ́n dẹ̀ ní ẹmọ èèyàn 50-50 wá. Bẹ́ẹ̀ ni kìíní gbà mí àwọn ìyókù ń bọ̀ lóògùn èrò wá. Inú ààfin Ilé Ifẹ̀ ni wọ́n pa bàbá Oòduà Fáṣẹ̀hùn sí. Ó gbààwẹ̀ níjọ́ náà, ọ̀run ló ti lọ sínú. Àwọn ọba mọ́kànlá ló rò kú níjọ́ náà. Bàbá Frederick Fáṣẹ̀hùn. Bẹ́ẹ̀ ni bàbá Oòduà rẹ̀. Inú ààfin Ifẹ̀ ní pa sí níjọ́ náà. Àwọn ọba mọ́kànlá ló rò kú níjọ́ náà. Ẹ̀yin náà ẹ wá fẹ́ jà fún Yorùbá. Ẹ̀dẹ̀ ti ta ẹ̀jẹ̀ sílẹ̀ níwájú Odùduwà. Bí ẹ bá mọ̀ pé ẹ fẹ́ fọ̀ ẹ lọ bẹ́ẹ̀ ni. Ọ̀rọ̀ tẹ́ sọ yìí àṣírí ni àbí ní táwọn èèyàn mọ̀? Táwọn èèyàn mọ̀ ni. Níjọ́ tí Gani wá sí Ọ̀wọ̀, ọkọ̀ ogójì ló kó dání, mọ́tò 37 ni wọ́n jó lẹ́yìn ẹ̀ láàfin Ọlọ́wọ̀. Àwọn Palace Boys náà sọ fẹ́mi, ó ní yẹ̀yẹ̀ tí ẹ pa níjọ́ náà, àwọn 72 náà kọ́kọ́ pa níwájú ilé Ọlọ́wọ̀ níjọ́ náà lọ́hùn, ẹjọ́ dojú ogun kọ́ra wọn. Ibà yìí sìn, ẹ̀yin náà tẹjú mọ́ fídíò yẹn. Ẹ lísìn dáadáa. Kẹ́ wo àrà tí Gani ti dá ní ilẹ̀ Kóòtù Àjíire. Ẹ wò ìtàn ló lọ dá ní Ọ̀wọ̀. Ẹ wò èyí tó ṣe fún bàbá late Fáṣẹ̀hùn. The founder OPC tó fọwọ́ ara wọn, a medical doctor tó jókòó tó wo ọjọ́ ọ̀la ilẹ̀ Kóòtù Àjíire tí wọ́n dálẹ̀. Wọ́n pè ẹ́ kó wá jẹun, o mẹ́ni tó ní nǹkan, olóúnjẹ, ó dì í lọ́wọ́ dání. Títí ogun yìí ló gbé tí máa yẹn títí tí máa yẹn fi wọnú sàréè. Ṣé ká tó lajú kalẹ̀ kó tún rán Ìgbòho lọ bó ṣe rán Fáṣẹ̀hùn, bàbá Fáṣẹ̀hùn láíláí? As a matter of fact, Gani ò ní agbára yẹn mọ́ ní ilẹ̀ Kóòtù Àjíire ilẹ̀ Yorùbá. It is over. Now back to the matter. Ìgbòho gbé gbogbo àwọn èèyàn wálé kí wọ́n wá yé ẹyin sí, kán wá mọ bí Ọ̀yọ́ state ṣe rí, bí orí àpèrè Aláàfin. Ìbá jẹ́ wípé ní ọjọ́ yẹn àlọ́ Ìgbòho kó wọlé àti gbogbo àwọn èèyàn kí wọ́n ṣe bó ṣe fẹ́ ṣe. Ìjẹ́ mo irú iyì tó máa wà pẹ̀lú yín ní orí àpèrè Aláàfin. Kí ló kan bàbá Aláàfin Ọ̀wọ̀ Adé? Ẹ̀yin èèyàn mi, ẹ jọ̀ọ́ ẹ má bú bàbá Aláàfin, ẹ jọ̀ọ́. Mo ń ṣe àlàyé ọ̀rọ̀ ni, àwọn mistake tó ti ṣe sẹ́yìn bóyá wọ́n á rí lára ẹ̀ tá fi control ọjọ́ iwájú. Ìwọ àtẹ̀mí jẹ́ ká lẹ́ níbẹ̀. Kí ló kan bàbá Aláàfin Ọ̀wọ̀ Adé láti wúrú ìwà tí wọ́n wù sí Ìgbòho? Ṣé wọ́n ti míìtì Ìgbòho rí ni? Ṣé àwọn àti Ìgbòho ti sọ̀rọ̀ rí wọ́n ní? Ṣé wọ́n ti bá Ìgbòho ṣe rí ni?
tí Gani bá tẹ̀ wá pòkọ ìbànújẹ́ gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò torí àpèrè Aláàfin fi jẹ ó wá pòkọ ìbànújẹ́ fún àwọn ojúlówó ọmọ yín àtọ̀húnrìnwá ènìyàn àlejò lásánlàsàn tí ò lẹ́bí tí ò lára tí ò síbi tó gbà tọmọ yín ní Ọ̀yọ́ state tó jẹ́ sí wípé láti ìgbà tó ti fi jẹ oyè yẹn kò sí nǹkan ẹyọ kan báyìí tá a lè tọ́ka sí tẹ́yìn ọmọ Ọ̀yọ́ lè tọ́ka sí tí Gani mú wá bóyá bíi glory bíi oríire àbí anything tó jẹ́ positive thing tó gbé fún yín lọ́yọ̀ọ́. It has been this Igboho là ń pariwo Igboho Ọ̀yọ́ state. Ìdí ẹ̀mọ́ nǹkan tẹ́ ṣe fún ọmọdé Yẹmú ní last year bẹ́ẹ̀ ṣe yẹ̀yẹ́ ẹ̀yin lẹ́ yẹ̀yẹ́ lọ́yọ̀ọ́